ni mo gbà lọ́wọ́ Fọlá ṣé mo mọ̀ rí ni mi ò jẹ́ Fọlá ní kankan I hope Fọlá. tó ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti wá nǹkan fìdílé nítorí nínú fídíò yìí Lizzy Anjorin ó bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Fọlá ó ní pé Fọlá tí ẹ̀ ń wò yìí ó ní pé ọkọ òun ni ọkọ òun fi ń gbé kiri nígbà tí ó lóyún tó ní ó ní pé gbogbo ọmọ tí Fọlá bí pé ọkọ nǹkan ló ní pé kán bi léèrè ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ nítorí pé a ó máa play fídíò yìí fún yín láti wò ó ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan nínú fídíò yìí ọ̀rọ̀ pọ̀ gan ni ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó sọ ọ̀rọ̀ nípa bí Fọlá ṣe fẹ́ ọ̀rẹ́ ọkọ òun pé gbogbo ọmọ tí Fọlá bí ọkọ òun kọ́ ló ní ẹ̀yin èèyàn wa ó ti. Nothing. I only helped her because mo ní brain pọkọ mi ti help mi rí ọkọ mi dẹ̀ sọ pé àwọn bàbá ọmọ ẹ ti kú òun fẹ́ ràn lọ́wọ́ and to be sincere we thought we are the owner of the kids that was our thought nígbà tí Fọlá lóyún kò yẹ kí n máa sọ̀rọ̀ ẹbẹ jẹ́ ń sọ nígbà tí Fọlá lóyún kò sí nǹkan kan fọ́tà Mr. Lawal mọ́ kò sí nǹkan kan mọ́ nígbà tí Fọlá lóyún kódà kò sí mọ́tò mọ́ ẹsẹ̀ ní Mr. Lawal tó fi rìn kiri kò yẹ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ àsìkò ọ̀rọ̀ tí ń tó Mr. Lawal ló wá dẹni tó ní carlot lẹ́ni Mr. Lawal ló wá ń lo mọ́tò tó ń lo latest G-Wagon gbogbo no ẹ jẹ́ kí n sọ àṣà ìgbà tí Alhaji tí Fọlá lóyún tó gbóyún àkọ́kọ́ wá Alhaji does not even have a car anymore nǹkan ti tán fọ́tà wọn. níjọ́ tàlájì sọ fún mi mo ní ẹ jẹ́ kí n gbé mọ́tò kan wá wọ́n láwọn kọ́ làwọn lóyún mo ní ó ti lẹ́yìn lẹ lóyún kò sí nǹkan tá fẹ́ ṣe sí mọ́tò tán fi ń gbé Fọlá throughout inú oyún tó wà ẹ lọ wò ó dáadáa ẹni tó bá máa ń tẹ̀lé mi dáadáa tó bá ń follow mi nígbà kan wà mo ń lo Evoque mo ń lo Acura before Acura mo ń lo mọ́tò black kan kí lórúkọ mọ́tò yìí náà o bí jíìpù báyìí tẹ́ bá ń follow mi dáadáa ẹ bè lọ́wọ́ Fọlá mọ́tò yẹn Alhaji fi ń gbé Fọlá kiri nígbà tí Fọlá wà nínú tó bá mọ̀ mi mo Exera black ẹni kí Fọlá jáde pẹ́ta ló gbé Exera fàlàjì wọ́n fi ń gbé kiri ṣe rí ọ̀rọ̀ family wa lélẹ̀ but mo ti dákẹ́ tó no àdótòsí o máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ àdàbí tó bá lè ṣe bẹ́ẹ̀ fọkùnrin ló kù mo nǹkan tí mo sọ ẹ bè lọ́wọ́ ẹni kí Fọlá kó àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kó jáde wípé níjọ́ tó ń parọ́ fún Mr. Lawal pé òun lóyún pé Mr. Lawal ní mọ́tò lẹ́sẹ̀ ẹ bè ẹni kí Fọlá kó àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin síta ẹni kó kó àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin síta kó búra wípé irọ́ ni Lizzy pa Alhaji Lawal ló gbé Exera wálé tán lò títí tó fi wà ní oyún fún mi ní fọ́tò Agbọ́tikúyọ̀ àti Fọlá fún mi ní fọ́tò wọn àwọn méjèèjì check around please ẹ bèrè ẹ tó bá ipẹ máa ń wo múvì mi dáadáa ẹ máa mọ Exera black yẹn mọ́ mi Exera black ẹ máa mọ́ mi Alhaji ní pé kò sí nǹkan kan eléyìí tún lọ lóyún tí ò sówó ó dẹ̀ rí gbogbo wàhálà táwọn go through mo ní ẹ gbójú àbí nǹkan tó fẹ́ bí ọmọ òun pọ̀ jù ó sì máa dá ó sì máa dá ó sì máa dá I was the one that took the Exera to Alhaji ní ọgbà very lazy bastard we owe Fọlá nothing we owe you nothing go and get a life ìwà àtàdó tó sì kẹ́ kórí burúkú lọ kẹ́ kó sì kúrò lórí cyberspace wa Alhaji rí 1 naira wọ́n pè lówó Alhaji rí paper wọ́n pè lówó kì í ṣe kíní ọ̀tá wọn tọrọ jẹ wọ́n láti máa sọ fún Alhaji wípé irọ́ pé ó ń bàlé ọmọ ọlọ́mọ kan Alhaji wò pé bẹ́ẹ̀ nítorí àwọn girlfriend kankan Fọlá ta ló ní Exera tán fi ń gbé ẹ nínú oyún ó wá sọ fún Alhaji pé ìwọ ń pray fún pé ó máa lówó ìwọ ń pray
ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ gbogbo wọn àti Fọlá àtàdótòṣì òun náà ni pé mo wà successful. Fọlá ò ní ìwà tó dáa rárá. Ṣebí Fọlá là ń gbé ẹ̀rí jáde. Ṣé bọ́ sọ pé Lizzy fẹ́ pa ni, ẹ fún wa lẹ́rìí ibì kan tí Lizzy ti fẹ́ pa Fọlá, ẹ mú wá. Ẹ fún wa lẹ́rìí ibì kan ibi tí Lizzy tó ti instigate Mr. Lawal kó má fún Fọlá lówó àbí kó má ràn Fọlá lówó. Ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín lẹ́nìí. Ṣé mọ̀ wípé nígbà tá ṣe wedding tán, ẹ jẹ́ ká sọ pé látìgbà tèmi ti mọ̀ nípa ọ̀rọ̀ Fọlá, ṣe rí oore tí Mr. Lawal ń ṣe fún Fọlá tí èmi tí wọ́n lọ ṣe fún, ẹ gbọ́ mi, ṣé bẹ́ẹ̀ gbọ́ Fọlá sọ pé òun máa ń gbàdúrà fún Mr. Lawal pé gbogbo ìgbà tán bá lówó lọ́wọ́ òun á ní. Fọlá ò dẹ̀ lè sunkún láti protect pé Mr. Lawal kan ló lọ́mọ. Ṣé court ló yẹ ká ti tètè wá mọ̀ pé Mr. Lawal ló lọ́mọ kankan nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin? Fọlá played a very dirty game. She slept with Mr. Lawal's friend. Unfortunate for Fọlá, none of the 4 children belongs to Mr. Lawal. Fọlá came, she said 4 children. From 4 children to 3 children, from 3 to 2, from 2 to 1, from 1, when we get to the court, there was no single child. Now, kò sọ́mọ kankan tó jọmọ Mr. Lawal nínú mẹ́rẹ̀ẹ̀rin àbí? Good. Nǹkan tèmi ò ṣe sọ̀rọ̀ láti jọjọ́ yìí ni wípé èmi mọ̀ pàdó tó ṣì ló lọ háyà Fọlá. Tí n bá parọ́, ẹ rí tó ń ṣe náà. Ẹ fún wa léèyàn kan tó wá fún Lizzy tá a trace padà sọ́dọ̀ Adótòṣì. Ẹ fún wa lẹ́dàá kan tí Lizzy ṣoore fún tó fi ibi ṣú Lizzy tí a padà bá Adótòṣì níbẹ̀. Tí mi ò bá